jẹ́jẹ́ sí alákàn ò ṣe jíjẹ o ò ṣe jíjẹ lókun o kò má má pariwo. Bàbá oko sóòtù ti dé. Àwa ti ra ọgbọ́n orin dá ẹyẹ ṣe lálẹ́ òfò. Dàkókò. Dàkókò ẹnu ẹyẹ àṣà ìdàkókò kó dàkókò jù bẹ́ẹ̀ lọ àgùnlá dàkókò jù bẹ́ẹ̀ lọ àgùn tètè dàkókò jù bẹ́ẹ̀ lọ o èní là ó mú ọ̀la la ó mú èèwọ̀ àbá tí ò ní lè orí wájú rẹ̀yìn. ọmọlúwa mi o. A tún ti dé sí Inisa babarafia. You are welcome. Ìgbà ọmọ kékeré o mo ṣe ìbàgbà. Ọlọ́run ọba ló bá wa gbé Inisa ró kò ní dàrú lọ́lá Ọlọ́run ọba àmì o. Àmín. Ìbà kábíyèsí ọba wa. Ọba Ọládùn jó Oyèdélé. Ọba Fásikù 2. Olúnìṣà gbogbo Ìnìṣà bámúbámú. A wà nínú Olúnìṣà ní Palace Square àjọ̀dún Ojúde Ọba. Gbogbo lóye ní Inisa ẹ máa rọra. Àwọn bàbá olóyè pátápátá àwọn náà ń bọ̀ yìí o. Pásítọ̀ Báyọ̀ dáhùn sí. Chief Salaudeen Adégòkè. Pásítọ̀ Báyọ̀ dáhùn sí. Lórúkọ Jésù tèmi á dá lórúkọ Jésù tèmi á dá.
ọ̀nà ọpẹ́ mi pọ̀ mo nírísí láti dúpẹ́ ọ̀nà ọpẹ́ mi pọ̀ mi ò ní ṣe ó láì dúpẹ́. ọ̀nà ọpẹ́ mi pọ̀ mo nírísí láti dúpẹ́ ọ̀nà ọpẹ́ mi pọ̀ mi ò ní ṣe láì dúpẹ́. ẹ wo pásítọ̀ mi náwó bá mi. gbogbo wọn náà ń gbìyànjú tó náwó bàbá ráfíà. gbogbo ọmọ Inisa ní tilé ètòkò ẹkún àjọ̀dún ẹ̀mí wá aṣọ̀pọ̀ ẹ̀ láyé. In 19 of June 2024. Ẹ wo pásítọ̀ tó ṣe mí lọ́wọ́ owó Jésù ni mo gbà o. ọmọ ológbòjò bàbá eégún Alhaji Karimu máa wọlé máa rọra ẹ̀kẹrin balẹ̀ gbogbo òde Karimu o bàmí Karimu o. ọmọdàgbòde mi lóde ẹ̀kẹrin balẹ̀ gbogbo òlu Karimu mi Dàgbòde bàbá tó ń dàgbòde ọdẹ tó ń dàgbòde láì mẹ́nìkan dání ó ń perin ó ń pẹ̀fọ́ ó ń pẹ̀kùn bàbá Eléworo. Bàbá náà máa fún mi lé eworo kí n máa mú lọ. Eworo tán ti yan tó dùn lẹ́nu tó dúró gírí. Ọdẹ làwọn láti kékeré wọ́n jogún ẹni. Ọmọ Dàgbòde Dàgbòde. Alhaji Karimu. Dàgbòde. Bàbá wa ti ń jẹ́ Karimu. Dàgbòde. 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 Ọ̀tún Gani mi o ọmọdé kọ́ yìí o ọ̀tún ọ̀tún àjàgà jígì máa rọra o ọmọdé kọ́ yìí ọ̀tún lèmi ké sí ọ̀tún náwó Shefiu lọ́wọ́lọ́wọ́ ọ̀tún gbogbo Inisa. Ó di ilé ọ̀tún o. Bàbá olóyè ńlá lẹ́yìn ọ̀tún o bàbá dẹ̀ ló kàn lẹ́yìn ọba ọ̀tún balógun gbogbo lóyè pátápátá ọ̀tún o ọ̀tún. Okorese ọmọ wòyíra kò má rẹ̀ rúkẹ́rú. Ẹ̀kẹfà gbogbo ìlú náwó lọ́wọ́. Ṣíftájúdì ni mí ẹ̀kẹfà. Àjàgbé Sàlámì bàbá náwó. Tajudeen Àjàgbé o Àjàgbé mi Tájù ó náwó lọ́wọ́
bàbá olóyè ní Inisa òṣèlú dúpẹ́dúpẹ́. Ògúndèjì máa rọra Joshua bàbá ni. Ògúndèjì Kóredélé bàbá ló náwó ọmọ Ògúndèjì o. Aláwẹ̀wò náwó Chief George Adéṣóyè ọ̀nà ọ̀làǹpọ̀ o bàbá aláwẹ̀ o ọ̀nà ọ̀làǹpọ̀ o aláwẹ̀ Inisa bàbá náwó lọ́wọ́ Ibrahim alága ẹ wo balẹ̀ wọn kọ́ ìlú jagun Tajudeen ọmọ tọ̀ṣọ́ jagun Chief Tajudeen bàbá mọ́tò ṣọ́ jagun Tájù ń bọ̀ jagun bọ̀. Tájù ń bọ̀ jagun bọ̀. Tájù ń bọ̀ jagun bọ̀. Ẹ wo jagunjagun Inisa o jagun bọ̀ jagun Inisa o ọmọ tọ̀ṣọ́ mi Tájù o. ṣùgbọ́n Ajíbádé ráhùn fún mi o dálẹ̀ gbogbo òkè ọmọ. Owó bàbá Jamiu wọkọ̀ Fọláṣadé náwó baálẹ̀ òkè ọmọ. Ta ló bá mi ráwọn baálẹ̀ òkè ọmọ? Baálẹ̀ òkè ọmọ baálẹ̀ òkè ọmọ. Baálẹ̀ òkè ọmọ. Baálẹ̀ òkè ọmọ. Àrò oníṣà òónà o. Afọlábí o. Ṣìfà Afọlábí Olúṣọlá. Àrò gbogbo oníṣà. Ẹ fàró wọn mi o. Torí mo fẹ́ relé àrò. Àrò ọmọ bulẹ̀ ṣòwò. Ó dẹ̀ fún mi nílẹ̀ kí n fi kọ́lé. Mo fẹ́ kọ́lé kan sí Inisa kọrinkọrin. Níjọ́ tí bá ti dán Ọ̀ṣun, màá wá ní ìsàwásùn ọkọ̀ ló ṣe. Àrò Inisa o. Ta ló bá mi rí bọ̀bọ̀ yẹn? Àrò. Ta ló bá mi rí bàbá yẹn? Àrò. Àrò Inisa o. Àrò Inisa àrò. Gbogbo Inisa ẹ bá ń tọ́jú Àkìmù dáadáa. Bàbá onígàrí ní London. Akọ́gun Inisa máa wulẹ̀ máa rọra. Òsínbàlẹ̀ òjé náwó lọ́wọ́. Òsínbàlẹ̀ akọ́gun Inisa o. Alájí Jímọ̀ Adébímpé. Chief Jímọ̀ Adébímpé. Akọ́gun olóyè ńlá ní gbogbo Inisa. Akọ́gun olóyè pàtàkì ní gbogbo Inisa o. Akọ́gun ni o.
ọmọ Oníkòyí ẹ̀ṣọ́ o Ìkòyí máa tẹ̀ tí ò rí kúsá Ògúntáyọ̀ Rashidi ẹ wo Rashidi Ògúntáyọ̀ bàbá náwó Shefiu lọ́wọ́lọ́wọ́ Ògúntáyọ̀ Rashidi Ògúntáyọ̀ Rashidi olóògẹmọ 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 gbogbo Inisa o ìyá mi máa wọlé máa rọra ta ló bá mi róye ìyálóde ta ló bá mi róye ìyálóde. Jọjọlọlá Àìṣàtù mi ìyá mi Àìṣàtù Jọjọlọlá ìyálóde ní Inisa ó ná mi lówó lọ́wọ́. Madam Olúfádé ìyálóde ní Inisa gbogbo mọ́dẹ Inisa nílé Inisa o. Inisa o. Ìyálóde náwó Madam Bọ́lá Owólabí jagun o Bọ́lá jagun ìyálóde. She Mrs. Bọ́lá kó má lè lálejò o Bọ́lá jagun Bọ́lá màmá lẹ́rìn ẹ̀ jagun ìyá wa Owólabí ọmọ Bọ́lá ńlé Owólabí jagun. Ọ̀tún Ìyálóde o àyànlẹ́kẹ̀ kọ́ńfọ̀tì mi ayámúlùdùn ní Inisa aya bàbá múlùdùn oúnjẹ lọ́wọ́ ìyá ewé o. Ìyá ewé o. Ayatamúlùdùn ní Inisa. Ìyá ewé náwó. Ẹ bá wa múlùdùn o, àyànlẹ́kẹ̀ ló náwó. Amúlùdùn ní Inisa. Amúlùdùn ní Inisa. Adébísí Joshua. Ọlọ́yàn gbogbo Inisa ní tilé ètòkó. Ṣìbà Adébísí Joshua. Ọlọ́yàn ní Inisa Adébísí náwó lọ́wọ́. Ọmọ ẹkùn náà dà, ọmọ ẹkùn náà rè é. Ọmọ ẹkùn náà dà. Ọmọ ẹkùn náà dà. Adébísí ọmọ ẹkùn o. Adébísí ọmọ ẹkùn o. Yéésà máa rọra. Chief Salaudeen máa rọra. Adégòkè bàmí Sàláù. Yéésà gbogbo yìí Inisa bàmí ló ń jó lọ́wọ́. Yéésà gbogbo Inisa
kì í ṣẹgbẹ́ ọba wọn ẹ̀sà kì í ṣẹgbẹ́ ọba wọn èèyàn pàtàkì ló jẹ́ nínú Inisa ọmọ Sàláwùdí ni mí aláṣẹ Naija ẹ̀nàjì gbogbo Èkó ló ń pawọ́ ẹ̀ wá sílé ọmọ Èkó ni ẹ̀sà ọmọ Èkó ni ẹ̀sà ọ̀ríjìnà ọmọ Inisa o ó ní kábàámọ̀ kò ṣe wálé ọdún tó bá dọdún tó ń bọ̀ wọn àtúnjọ máa ríra àmì o ẹ̀sà gbogbo Inisa Aláàjì Ìgàn ọmọ òun náwó lọ́wọ́ Abuja connection ẹ máa wà Aláàjì gémọ̀ gbogbo Abuja. èèyàn ẹ̀sà o àjìgbọ́n ọmọ o ẹ̀sà bàbá ní bàbá ẹni láti ṣe òun ńlá ẹ bá ń káwọn ẹ̀sà Aláàjì gọmọ mi o Abuja o Aláàjì gọmọ Abuja o. Ó yá Aláàjì gọmọ mi o Abuja o Aláàjì gọmọ mi o Abuja o. Olúṣọlá ọ̀dẹ̀bùn mi o ọ̀nà mi lówó lọ́wọ́ ọ̀dẹ̀bùn mi o. ẹ̀wọ̀ ṣọlá ọ̀dẹ̀bùn mi ó náwó. Arógúndádé Arógúndádé Àgbàkin èrò tó ń lọ sí Ìfakọ̀ Ìkólé òròyànmú òròǹké ojú ẹ̀mí òròǹké o dá lórí kó wá wí dá lóróró kó wá wí ṣàmárà òkété kẹ̀ǹbẹ̀ ìgúnnú kó ṣàmárà òkété kẹ̀ǹbẹ̀ ìgúnnú kó ìrì tó ń sẹ̀ yí ara ewé ló ti wá ìrì tó ń sẹ̀ yí ara ewé ló ti wá. gbogbo ìwé tí mò ń pè é gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ ó ti rán lógún dáde àwọn ìbílẹ̀ bàbá oko. ẹ̀yin làwọn ìbílẹ̀ bàbá oko. àánú Olúwa kó máa bá ẹ bàbá oko. Ajísúlẹ̀ mọ̀nà olówó Àbújá. Ajísúlẹ̀ mọ̀nà ọmọ Gbádébọ̀. Àgbàkin Inisa o sábẹ́rẹ́ dowó. Ta ló bá mi rí bọ̀bọ̀ yẹn Àgbàkin. Aláàjì Súlẹ̀mọ́nà sábẹ́rẹ́ dowó Àgbàkin. Òyìnbó onírin máa bá ẹ délédélé. Òyìnbó onírin Àgbàkin. Ẹ wo òyìnbó onírin Àgbàkin. Òyìnbó onírin Àgbàkin.
òyìnbó onírin àgbà Inisa Inisa ooo Inisa nílé. Inisa Inisa ooo. Oya Inisa Inisa ooo. Olówó Inisa olówó Inisa gbàgbín. Owó dowó onírin àgbàgbín. Owó dowó onírin àgbàgbín. Ọ̀tún ní sàún náwó owó àgbàgbín. Ọ̀tún jayé ọba. Ẹ má jẹ́ kó lè ju o. Ìyálọ́jà tẹ̀ ń wíre yèyé ò ṣe. Ìyálọ́jà gbogbo Inisa mi. Wọ́n náwó bàbá oko Shefiu Adekunle. Ìyá ọjà o gbogbo ọjà o. Ẹlẹ́mọ̀ṣọ́ ẹ̀wẹ̀ ẹlẹ́mọ̀ṣọ́ náwó. Èèyàn màmá ọjà èyí fújọwọ́ wẹ̀lẹ̀ mọ̀ṣọ́ ti lọ́wájú. Gbogbo ọ̀nà ìjó ìjó Shefiu Baboko ẹlẹ́mọ̀ṣọ́. Ẹlẹ́mọ̀ṣọ́ ooo. Ẹ jẹ́ ká lọ sí Inisa. Ká lọ bẹ́ lọ́mọ̀ṣọ́ ṣe, ká lọ bẹ́ lẹ́mọ̀ṣọ́ jayé. Ẹ̀yin onílù lẹ́yìn ẹ̀fọ́ pọlọ sí o. Torí bá ṣe wáyé bàbá ráfíà. Èèyàn pọ̀ tán fẹ́ jó wọn ò dẹ̀ faná ságbo. Ìyẹn ni pé a gbọ́dọ̀ mú gbogbo ẹ̀ pápápá tó bá dago 6 iléyá. Kò síná lágbo a ò lè dago 8. Tẹ́ bá ti faná a lè dago 12. Ẹjọ́ IDU àpapà Adekunle o. IDU àpapà Adekunle o. Látòrí Sulemana Gbádébọ̀ Àgbàkin. Ẹnu ti fẹ́ o. Owó kékeré ó dẹ̀ràn mímọ́ òwò ẹnu ti fẹ́. Owó kékeré ó dẹ̀ràn bùkátà ti pọ̀. Sule ẹjẹ́ ń délé kí n ròyìn yín. Ẹjẹ́ ń délé kí n ròyìn yín. Má jẹ́ ń pè ẹ́ lórúkọ. Bí nǹkan bá ṣe gbà láti jọ máa ṣe. Bẹ́ẹ̀ ṣe ń dàlú bóyá yẹn mi ò gbórin tí mò ń kọ. Ṣàdípẹ́ gbogbo ẹ̀ ó ti dùn jó bó ṣe wà nìyẹn. Tí bá fàlù jó yín o, máa forin pè yín. Orin náà fi ń pò nílùú bó bá jẹ́ tàlùjó ikọ́.
ànábì sùlẹ̀ yẹn ṣe Tajudeen ní ìpòpò ọ̀làǹkọ́ fàṣàmà ọmọpòpò wọlá ọmọpòpò wọlá Alhaji Taju máa rọra. Baba Ganiya Alhaji Taju ó náwó. Ọ̀pọ̀ àtọ́ ìbátú mi lílá. Àsákìyàtú mi lílá. Ilé yabade òpópó ọ̀la. Wá yára gbó fọmọ ẹ̀ o. Ọmọ ẹ̀ tọ́ ibú o. Adekunle Shefiu lọ́mẹ́rọ bàbá ẹ̀ wá. Bàbá nànà àwa o. Kí ló ṣe tó kọlà fún? Kí ló ṣe tó kọlà fún? Ó yẹ kó kọ mẹ́ta mẹ́ta ni. Àwa yarí ó ní Alhaji ìlàkẹ̀ ayé ti làjú. Ó ṣe mo dúpẹ́ Taju ọmọ pópó wọlá. Igbákejì IDU Lagos Ababa àwọn tó ń jégúnlẹ̀ o. Ìgbà mo ti rí pàdé mi gbogbo ajégúnlẹ̀ ọmọ ọba. Ọmọdé òye o. Ọmọdé bọ́jẹ̀ òṣè. Patron nínú ẹgbẹ́ IDU. Àpapá Adekunle IDU. Ọmọdé bọ́jẹ̀ mi ó kú ọjọ́ mẹ́ta. Ọmọọba Wàhídì Adébọ̀jẹ̀. Àwọn tí káàdóso wà láwọn adé mi tipẹ́tipẹ́. Ẹ kú ọjọ́ mẹ́ta òwò ọmọọba ní Prince. Bàbá bá kàn ẹ́ ṣòṣì lè jẹ́ o Wàhídì. Bàbá bá kàn ẹ́ ṣòṣì lè jẹ́ kó dáadé sórí kó tẹ̀ pa lẹ́kẹ́ kó dáadé owó kó tẹ̀ pa lẹ́kẹ́. Káwọn má ṣe kábíyèsí yẹ láàfin o. Bàbá bá kàn ẹ́ ṣòṣì lè jẹ́. Wàhídì aráyé burú. Wọ́n fẹ́ràn ẹni torí ṣe aráyé burú. Wọ́n fẹ́ràn ẹni torí ṣe. Ọmọ èèyàn burú. Wọ́n fẹ́ràn ẹni torí ṣe aráyé burú o. Wọ́n fẹ́ràn ẹni torí ṣe. Wàhídì mi òwe. Wàhídì mi òwe. Ebi ń pa mí mo gbé ṣúlé náà. Wàhídì mi òwe. Ògbẹ́gbẹ́ mi mo mẹ́sẹ̀ rodò. Wàhídì mi. Kí tó tó dòde ẹran tí mú ṣú jẹ. Wàhídì mi. Ebi wá ń pa mí mo relé Wàhídì. Wàhídì mi. Wàláì màmá owó délé ń bá ti rí Wàhídì. Wàhídì mi. Má jẹun kánú bá ti rí Wàhídì. Wàhídì mi. Ebi ń pa mí mo gbé ṣúlé náà. Wàhídì mi òwe. Ògbẹ́gbẹ́ mi mo mẹ́sẹ̀ rodò. Wàhídì mi. Kí tó tó dòde ẹran tí mú ṣú jẹ. Wàhídì mi. Ọmọọba màmá owó délé ń bá ti rí Wàhídì. Wàhídì mi. Má lówó láwọn ń bá ti rí Wàhídì. Wàhídì mi. Èrò tó ra pápá. Ẹ tọ́jú ẹ fún mi ọmọọba. Aláṣẹ Fọ́síwádẹ́ Wàhídì. Aláṣẹ Fọ́síwádẹ́ Patron nínú ẹgbẹ́ wa. Ọmọ Inisa o. Bàbá Wálé ọdún torí mi ló ṣe dúró. Ó yẹ kó ti padà látàárọ̀ yìí. Oníṣẹ́ fi ó gbọ́dọ̀ wá lù wá kóhun máa dúró. Àwọn àwọ̀ bàbá rábíyá. Ájì Wàhídì mi. Ọmọdé bọ́jẹ̀. Ọmọọba ní kíní kan ò lè ṣe o kábíyèsí ìyáde bọ́jẹ̀ o. Kíní kan ò lè ṣe.
ológbòjò bàbá egúngún ológbòjò bàbá egúngún. ológbòjò bàbá egúngún wáyé ológbòjò bàbá egúngún. ọmọdé bọ́tẹ̀ ológbòjò. ológbòjò bàbá egúngún ọmọọba. ológbòjò bàbá egúngún ọmọọba. Afọlábí Ìdòwú Àìdínòbù Afọlábí. Public relation officer mi Afọlábí PRO nínú ẹgbẹ́ IDEU. Àpápá ni gbogbo wọn wà. Ajégúnlẹ̀ nígboro Èkó ni wọ́n ti wá bí. Bẹ́ẹ̀ bá ń padà lọ sí Fẹ̀dírà Ẹ̀gúnlẹ̀ Ayọ̀ tó bá dọ̀dún tó ń bọ̀ ẹ máa mú owó ńlá wálé. Ẹ máa rí ṣe jù báyìí lọ́wọ́ mi ẹ kú ìgbìyànjú. Ìyànjú là ń gbà ojoojúmọ́ ní ire ẹni. Ìyànjú là ń gbà. Ìyànjú là ń gbà ooo. Ìyànjú owó là ń gbà. Fọlábí mi o. Àfọ o. Fọlábí mi o. Àfọ o. Fọlábí mi o. Àfọ o. Fọlábí mi o. Èyí fún jọ̀wọ́ mi Fọlábí. Sọ́sọ́ bí owó mi Fọlábí. Ó ná mi lẹ́kọ̀ọ́ Fọlábí. Ẹ̀là lẹ́yìn ìbejì Fọlábí. PRO IDEU Fọlábí. Fọlábí mi o. Àfọ o. Babalọlá Ọlájídé aya Fọlábí ọmọ àwòlẹ̀ ẹ̀ máa rọra. Fọlábí ẹ̀ náwó èèyàn pọ̀ tán fẹ́ jó ẹ̀fọ́ yàyà náà. Ẹ̀rí pé mi náà mo fara mọ́ mi ò sọ pé ó kéré mo fọ yàyà mọ́ ẹ̀yin náà kẹ́ ẹ̀fọ́ yàyà náà. Aya Fọlábí ẹ̀kú ọdún iléyá 2024 ẹ̀ ṣe 25 26 many ọdún ẹ̀yà mi létí ìyẹn jẹ́ ń gbọ́ràn. Babalọlá Ọlájídé Treasurer máa wọlé. Gbogbo owó ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀ ló wà. Gbogbo owó ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀ ló wà. Owó tó ń torí ẹ̀jà báńkì ẹ̀ ló wà o. Gbogbo owó ó kò sí báńkì. Ẹni tó bá lámú mọ́ra náà fi ń jẹ́ tẹ́ṣọ́ra o. Ṣé ò lójú kòkòrò náà fi ń jẹ́ tẹ́ṣọ́ra. Akápò ẹgbẹ́ Babalọlá Akápò ẹgbẹ́ Ọlájídé Akápò ẹgbẹ́ tẹ́ṣọ́ra o. Akápò ẹgbẹ́ tẹ́ṣọ́ra o. Akápò ẹgbẹ́ ẹ wo tẹ́ṣọ́ra o. Akápò ẹgbẹ́ ẹ wo tẹ́ṣọ́ra wa. Akápò ẹgbẹ́ ó ná Babalọlá 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 Ọlájídé ó kú ìnáwó bàbá oko èyí fújò owó mi ò Babájídé. Ọmọ Babalọlá ẹ jẹ́ ká rojú di ọba. Ẹ jẹ́ ká lọ sí Inisa.
Ganiyu Buraimo mi ń kọ́. Akọ̀wé gbogbo lé Ibrahimo. Ẹyẹ nọmba 1. Ẹyẹ oníṣàsùn ẹyẹ ń jẹ ẹyẹ ń mu ẹni bá kórìíra ni ò ní yó. Sẹ́kẹ́tìrì ẹyẹ 1. Ibrahim wo ṣe ń wo akọ̀wé gbogbo ẹgbẹ́. Wáídé Adéoyè ń kọ́. Ọmọdé oyè ẹ bá mi kí bàbá Rábíà. Adémọ́lá finance officer. Adémọ́lá ń kọ́. Adémọ́lá mi wá sí wo ṣe ń wo Adémọ́lá. Nájímọ̀ Adéṣínà ń kọ́. China boy Adéṣínà. Adéṣínà mi ọmọ dáadáa ni. China. Nájímọ̀ Adéṣínà ń kọ́. Muhammed Akimu ń kọ́. Ṣíwìm nínú ẹgbẹ́. Akimu Muhammed Ida. Àwọn náà ò sí lójú agbo. Ọmọdé Jùmọ̀ ń kọ́. Àwọn náà ò sí lójú agbo. Mọ̀rúfù Sálámì ń kọ́. Ọmọ Sálámì. Ọmọ Sálámì. Mọ̀rúfù dìní náwó owó Ṣàfíù ló ná. Ọmọ Sálámì náwó bàbókó. Mọ̀rúfù ọmọ Sálámì ó fún mi lówó lọ́wọ́. Sálámì Mọ̀rúfù ó náwó. Adéṣínà Nájímù mi ò ṣeun àti rọwọ́ yín. Mọ̀rúfù ọmọ Sálámì ò ṣeun okú náwó. Sálámù ọmọ Sálámì yóò ṣe. Gbogbo wọn lọmọ Inisa o. Ṣùgbọ́n Ajégúnlẹ̀ náà ń gbé ọ̀là bàbá. Ajégúnlẹ̀ náà ń gbé làbàbà. Ọmọ Sálámì mi. Ọmọ Sálámì mi. Iyo. Aminu Rasaki Ida. Àrò ọmọ Rasaki. Àrò bàbá Rukayat. Ó náwó Shefiu Alao Adé ó ṣeun. Ọ̀nkùdí wọ́n máa rọra wọ́n. Aláṣẹ iléeṣẹ́ báwo petroleum. Òyìnbó olóróró. Bàbá olóróró náwó. Alájí Wáídì yóò ná mi lówó. Alájí Wáídì ẹ kówó yẹn síta ẹ̀fọ́ yàyà náà fún wa. Gbogbo ayé tí ròyìn yẹn wọ́n ló lówó nìyí wọ́n lọ́dọ̀ yín láti máa rówó. Ẹ ṣì ń dẹ́ mọ́ní òkàn ń dẹ́ mọ́ní. Ẹwà wọn ti Wáídì wọ́n náwó.
Uncle the block industry. Òyìnbó ní búlọ́ọ̀kù wo náwó. Wàyídì Baboko. International Baboko. 11 Uncle D. 11 Uncle D. Ó ná mi Lego. Uncle T. Ẹ máa wà búrò Uncle T. Ẹ máa wà búrò Uncle T. Ramani Raymond wo náwó. Èyí fújò owó Raymond ó ná mi lówó lọ́wọ́. Òyìnbó ní bọ́ ó náwó. Tẹ bá fẹ́ gbẹ́ bọ́ òkè lọ́rì. Àwọn tàbújá connection wọn ná mi lówó. Ẹ tọ́jú súnmọ́ gàrí Àbújá. Èèyàn wọn kú tí ó náwó Shefiu kọrinkọrin. Àbúrò wọn kú tí. Àwọn tẹ̀gbọ́n tàbúrò wọn náwó. Uncle T báwò wọ́ọ̀dù 11 olórí oko aláṣẹ báwò Adémọ́lá Wàsíù máa rọra Wàsíù Adémọ́lá iṣẹ́ àkàbámidélé ńkọ́. Ẹ wọ Wàsíù wọnà mi lówó wẹsẹ̀. Ó rẹpẹtẹ ó jaburata ó pọ̀ rẹpẹtẹ rẹpẹtẹ Wàsíù ó rẹpẹtẹ Wàsíù ó rẹpẹtẹ Wàsíù ó rẹpẹtẹ Wàsíù ó rẹpẹtẹ kílíọ̀nù ìtòmọ̀ yìí owó. Ẹ wo kílíọ̀nù fọwọ́ dídá rẹ̀ tọ̀ mí Wàsíù rẹpẹtẹ. Ó náwó Shefiu wẹsẹ̀. Èèyàn tọkùn tí iná ní. Èèyàn Raymond náà ní. Èèyàn Takimu ọmọ Inisa ọmọ Rájí. Akraji ńkọ́. Akraji ọkùnrin ogun ohun Akimu ọmọ Rájí. Ta ló bá mi róye àbúrò mi Rájí. Èèyàn Wàsíù wo rẹpẹtẹ. Raymond mi náwó famous. Ẹ wo Mr Famous mi àbúrò Uncle T. Ó ṣe famous tó náwó. Dáyé lolú Ọláníṣẹ́rẹ́ ńkọ́. Ọláníṣe bẹ́ẹ̀. Èjì dára àṣokùn mi ní lójú orogún. Àfíjú onípákó lè kó lé. Òyìnbó onípákó. Gbogbo kọ̀tún connection ẹ máa wọ àwọn onípákó. Gbogbo kọ̀tún connection òyìnbó onípákó. Jímọ̀ wọn mọ́ Amadu ńkọ́. Amadu Jímọ̀ kẹ́ ẹ bá mi kí. Dr. Adédìran ìfẹ́ olúwa o.
dọ́gba Adédìran ìfẹ́ olúwa ńkọ́. Yẹ̀kínní Akíhùn ńkọ́. Wáìkè yẹ̀kínní mi ooo. Wáìkè yẹ̀kínní mi, wáìkè yẹ̀kínní mi. Ọmọ bàbá tìrìtìrì. Ọmọ bàbá tìrìtìrì ó ná mi lówó lọ́wọ́. Yẹ̀kínní Wáìkè ọmọ ni. Akúmárì àkókún adé ọmọ dáadáa. Àfa gbogbo ẹgbẹ́ ńkọ́. Múrítàdọ̀ ọmọ dáadáa ni. Yíyọ ẹkùn tójó kọ́. Yíyọ ẹkùn tójó kọ́. Yíyọ ẹkùn tójó kọ́. Yíyọ ẹkùn tójó kọ́. Yíyọ ẹkùn múrítàdọ̀ táó. Ẹ wo múrítàdọ̀ táó fìkì. Yíyọ ẹkùn tójó kọ́ rárá. Yíyọ ẹkùn tójó. Yíyọ ẹkùn tójó kọ́. Abdulrasheed mi àfa mi náà. Àfa gbogbo ẹgbẹ́ Rashidi iyo náà. Ó kú ìnáwó Shefiu Alao Adé ọmọ dáadáa yìí kọ́. Ọmọ láwọ̀ rẹ̀ èyí ò ṣeun. Àṣìṣe Múdàṣírù ńkọ́. Ọ̀túnba Suarawu. Ọ̀túnba Agarawu wáyé àdúgbòyìn lọ. Agarawu náwó ẹ máa wọ Ọ̀túnba. Ọ̀túnba náà rè o Agarawu o. Ọ̀túnba náà rè Agarawu. Ọ̀túnba náà rè Agarawu. Ọ̀túnba náà rè o. Ọ̀túnba náà rè o. Ẹ̀yin bùjọ owó mi Ọ̀túnba. Sọ̀sọ̀ bí owó mi Ọ̀túnba. Ó náwó Adekunle Shefiu mi Alao bàbá Shefiu Ọ̀túnba. Agbara wúlẹ̀ rí ìyẹn ọkùnrin mẹ́ta ni. Àbúrò Ẹgbẹ̀jì ológun. Ẹgbẹ̀jì gbogbo Inisa. Kájáwé lọ́tún káwa gbó lósì. Lẹ̀gbẹ̀jì fi ń ṣọmọ aráyé lóore. Ẹgbẹ̀jì béwé bá ń jẹ́. Àìjẹ́ ewé. Gbowó ọlá Ọlọ́run gbogbo tiwa. Ẹgbẹ̀jì bọ̀wọ̀ ọlá Ọlọ́run. Gbowó ọlá Ọlọ́run. Àbúrò Ẹgbẹ̀jì Inisa. Gbogbo tiwa yóò sì máa jẹ́. Gbogbo tiwa yóò sì máa jẹ́. Yóò sì máa jẹ́. Yóò sì máa jẹ́. Àgàràwú ó náwó Shefiu Alao. Àgàràwú ó náwó Shefiu Alao. Àbúrò Ẹgbẹ̀jì Inisa o. Àgàràwú agáàsì o. Agáàsì o. Agáàsì o. Agáàsì o. Tẹ́lọ̀yìn machine ló ń tà.
jẹ́ kọ́mọ yín lọ kọ́ṣẹ́ télọ̀ kó wá ra máṣíìnì lọ́wọ́ wa tó fi kóṣẹ́ tó fi ránṣọ tó fi ń ṣe bọ́tì gbogbo ẹ̀ ló ń tà wífì machine bọ́tì machine sewing machine wífì machine sewing machine bọ́tì machine gbogbo ẹ̀ lọ́wọ́ agarawu 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 lọ́wọ́ agarawu 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 sewing machine wífì machine bọ́tì machine industrial machine Inisa ooo. Agasi Inisa ooo. Ẹ máa wá Agasi Inisa ooo. Ẹ máa wá Agasi Inisa ooo. Inisa ooo. Sewing machine Inisa ooo. Wífì machine Inisa ooo. Èèyàn náà jí mú di ní mi ààrẹ oyè ẹwà wọn méjèèjì wọn náwó ààrẹ oyè wọn náwó ààrẹ ọmọ ẹ̀sà àwọn àdìrẹ máa kọ́ mi ààrẹ. Àwọn tàríre máa kọ̀ mí ìyóná mi lówó. Ààrẹ ààrẹ orí mi má jẹ́ ìṣàrẹ̀ ọ̀nà kakanfò. Nájíhùn ààrẹ ẹ̀dá mi má jẹ́ ìṣàrẹ̀ ọ̀nà kakanfò. Ààrẹ Nájímù wọn náwó owó Ṣẹ́fíù bàbá oko. Ààrẹ Nájímù wọn ṣe wù wọn òkú ìnáwó Kúnlé ààrẹ ló náwó àwárírè máa kọ́ o Àbújá kan náà ẹ̀ sanwó náà mi lọ́wọ́ lọ́wọ́ bàbá kọ́lékọ́lé bẹ̀rẹ̀ sí onímọ̀tò tó lórí pípé. President gbogbo north ní tilé ètòkò ogun máa ṣọ́ wa bọ̀ wá sílé gbogbo ní dánfó ogun máa ṣọ́ wa bọ̀ wá sílé ọmọ òòlù ẹ̀ ọmọ ẹ̀yìn ọkọ̀ ọmọ ẹ̀yìn ọ ọlọ́run má jọkọ̀ ó dànù ọmọ ẹ̀yìn ọkọ̀. òyìnbó ọlọ́kọ̀ mi ò ṣe ń wo ọmọ ọkọ̀ ò ṣe mo dúpẹ́ dúpẹ́. ẹ̀yin àwọn ọmọ ọlọ́kọ̀ owó ná mi lówó P3 mọ́tò ò ṣe mo dúpẹ́ dúpẹ́. P3 mọ́tò gbogbo bàrí bálàgbọ́ Àbújá òyìnbó ní mọ́tò onígboro Àbújá. Akínyọ̀lá mi Samson olówó ọkọ̀ bàbá ọlọ́kọ̀ ọ̀lẹ̀. Onímọ́tò ọ̀nà àríyé ìyọ̀nà àríyé ọ̀nà àríyé ìyọ̀nà àríyé onímọ́tò àtẹ̀rọ ọmọ ogun onírè ọ̀nà àríyé bẹ́ẹ̀ ra mọ́tò kẹlọ́rí. Mo fẹ́ràn fẹ́ǹsà Highlander latest car. Ọmọ Olúgbẹ̀dẹ
àwọ̀ bí ọjọ́ rọ̀ o Samson ọmọ Olúgbẹ̀dẹ àwọ̀ bí ọjọ́ rọ̀ o president gbogbo north ọ̀gá òní mọ́tò original ọmọ Inisa o original ọmọ Inisa o àwọ̀ bí ọjọ́ rọ̀ ó ná mi lẹ́gọ́ àwọ̀ bí ọjọ́ rọ̀. Samson àwọ̀ bí ọjọ́ rọ̀ o. àwọ̀ bí ọjọ́ rọ̀ ó ná mi lé ó ná mi lé ó ná mi lé kó. Samson àwọ̀ bí ọjọ́ rọ̀. ó ná mi lé kó àwọ̀ bí ọjọ́ rọ̀ ó ná mi lé ó ná mi lé ó ná mi lé kó. Ẹ wo Ṣàwó elépo táwótáwó elépo Akíìmù máa wò lẹ́ máa rọra ọmọ Rájí Akíìmù àfa onírùngbọ̀n láti UK lọ́mọ ti wá UK connection ẹ bá ń kọ́ ọmọ Rájí ọ̀rẹ́ mẹ́yẹn. ọ̀rẹ́ mẹ́yẹ ọ̀rẹ́ ò fẹ́ràn ọ̀rẹ́ ò fàtọ̀ jẹ adìyẹ jẹ fún ara wọn èmi ò dọ̀rẹ́ mi má dàbí o ọ̀rẹ́ má ṣèṣe kí ọ̀rẹ́ ọ̀rẹ́ má ṣèṣe kí ọ̀rẹ́ ọ̀rẹ́ má ṣèṣe kí ọ̀rẹ́. Kúlílà bá gbogbo kọ́lékọ́lé àwọn bàtẹ́s gbogbo kọ́lékọ́lé kúlí àbáṣí. Ta ló sọ pé onílù kan ò lárí o? Àyàn ta ló sọ pé onílù kan ò lárí o? Ẹ wọ ọmọ àyàn tó gorí ìtẹ́ bí ọba. Ẹ wọ àyàn tó gorí ìtẹ́ bí ọba. Ta ló sọ pé onílù kan ò lárí o? Ta ló sọ pé onílù kan ò lárí o? Ta ló sọ pé onílù kan ò lárí o? Àyàn ta ló sọ pé onílù kan ò lárí o? Ta ló sọ pé onílù kan ò lárí o? Ẹ wọ ọmọ àyàn tó gorí ìtẹ́ bí ọba. Ẹ wọ ọmọ àyàn tó gorí ìtẹ́ bí ọba. Ta ló sọ pé onílù kan ò lárí o? Owó àyàn lábítọ́ aláṣẹ Wúrẹ́lá investment nígboro Àbújá o ẹ fẹ́ ralẹ̀ ẹ fẹ́ kọ́lé ẹ fẹ́ talé ẹ fẹ́ ralé property agency FCT Federal Capital Àbújá lọ́mọ àwọn ò ní jí ẹ gbé. Ẹ̀gbọ́n Sàmìyánò gbogbo Ọ̀ṣun ẹ̀gbọ́n Sàmìyánò gbogbo Ọ̀ṣun Sàmìyánò ẹ̀jẹ̀ mi ní gbogbo Ọ̀ṣun pátápátá Awógúnlé Kàndóso Àbújá lọ́mọ wa tó gbé ti wá gbogbo Àbújá gbogbo Àbújá. Gbogbo Àbújá Gbogbo Àbújá. ẹ̀yin tàbújá ọwọ́ yín dà ẹ̀jẹ̀. Kárọ̀wọ́ yìí o. Àbújá ọwọ́ yín dà. Ẹ̀jẹ̀ kárọ̀wọ́ yìí o. Ẹ wo sẹ́mánù wọn náwó Adébísí Fátáyì yóò lórí ire akọ́sìtì aka akọ́sìtì àná takájé ná mi lówó lọ́wọ́ àná Rashidi mi torí táwó elépo gbogbo Ìlọrin Àfọ̀njá gbogbo wọn náwó títí lọ́wọ́ Àbújá pátápátá. Inisa sálágbẹ̀wá yìí ìlú Ẹ̀sà nájímù mi ó ná mi lówó ẹkú ìnáwó bàbá oko Ibrahim Adédèjì máa rọra
six cover gbogbo Àbújá. ẹ wo aṣọ síìtì ló ń rán tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ó ti ń ta mọ́tò ní sẹ́yìn. aṣọ síìtì ló ń ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ó ti ń ta mọ́tò ní sẹ́yìn. ó fi ránmọ nílùú òyìnbó. iyọ̀ jẹ́ pọ́ùn wá sílé bìtọ̀ mọ́rájí.